Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọbọ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Máa lémi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa láyọ̀ pẹ̀lú àlàáfíà. Mo kẹ́yìn àlèwúlà mọ́hu warasatola ambiya ẹ̀yìn àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mokadam Sheikh, àfá akọ́mọ níkéw, àfá akọ́mọ lẹ́sìn. Pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá, mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo sì kí yín kú tí oṣù yọ ẹ̀sẹ̀ yìí tí ń lọ lọ́wọ́lọ́wọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀mí ò ṣìkà rẹ̀. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni. Reverend Bishop nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestian. Mo kí n pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi. Ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe gbòwà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ́rọ̀. Ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jègbènìbí àti àkún aláṣọ àlà funfun gbò. Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ ìjànlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Ọọ̀ni Ilé Ifẹ̀. Àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first. Mo kí yín. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Kádé pẹ́ lórí. Kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba ó jẹ́ kó kánrin kése. Mo wá fi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Nurudeen Adémọ́lá Adélékè Jackson, gọ́vnà Babájídé Sanwó-Olú àti gọ́vnà Abíọ́dún Oyèbánjí. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Bánjí Akíntóyè. Bàbá, ẹ̀mí yín ó gùn, á sì túnbọ̀ róòrùn yín sásọpẹ́, àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjìká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé, ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Bàbá, mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ire ìran Yorùbá yóò sojú yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run.
òmìnira àrán Yorùbá ò ní ṣẹ̀yìn yín àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lé lọ́wọ́. Gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti nílé, ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé ká yín mọ́lé o. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Níbo mò ń lọ kí n tó jíṣẹ́ májàsọ́lá Àdìsá ó máa dé ẹ mọ́. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè ná, kí ló fàjà láàrin àrólé Oòduà Jègbènèbí àti Àkún aláṣọ àlàfo gbogbo ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jọlẹ̀ pẹ̀lú ọba emir yìí tí í jẹ́ kí ló pókó ara rẹ̀ Abdulrasheed Àkànbí Olúwo tí ń pera rẹ̀ ní emperor. Kí ló fàjà láàrin wọn? Kí ni tó ṣẹlẹ̀ tí Olúwo fi ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí àrólé Oòduà? Síbẹ̀ Olúwo máa kílèmù pọ́mọ Odùduwà ló ó sì ń sọ̀kò sórí àpèrè Oòduà. Ọ̀dà kò burú o, tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni n tí ń bi ni yóò bo ní kálukú. Èmi nígbàgbọ́ wípé ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second, dídé tí bàbá yìí dé sórí àpèrè gẹ́gẹ́ bí Ọ̀nìrìṣà, àkọ́kọ́ iṣẹ́ tí bàbá yìí kọ́kọ́ gbájúmọ́ òun náà ni ìṣọ̀kan àti ìmúṣinṣin ìran Yorùbá, ìṣọ̀kan láàrin gbogbo ládéládé, léyìí tí a sì fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀ nípa mímọ́ kiri gbogbo àwọn ààfin káàkiri nílẹ̀ kóòtù òjíire. Kódà àrólé Oòduà wọ́n wá àwọn ọmọ bàbá wọn kan ní Benin Republic, wọ́n wá ọmọ bàbá wọn lọ sí Benin. Ìjà títí ń bẹ láàrin ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ fún àìmọye ọdún, tó jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìní a máa ń fi ṣe tẹ́lẹ̀. Tí bàbá wa Ọ̀nìrìṣà àná okùn Adésíjú Adé tí bá ń bọ̀ báyìí, tí ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábálé ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kó, àrùn tí sún ọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, àrámọ́kà tí dún tòjò tẹ̀rùn, òòṣà irúnmọlẹ̀ tí gbé òkè Akẹ̀sán, tó jẹ́ wípé tí wọ́n bá ń bọ̀ báyìí wọn ò gbọdọ̀ fojú kanra wọn, torí ń jọ́ tí wọ́n bá fojú kanra wọn ọmọ ń dàbí ìgbà tí ṣóńṣó méjì tó fojú kanra wọn ni. Wọ́n máa ń yà lọ́tọ̀ọ̀tọ̀ ni, kódà òde pa wọ́n pọ̀. Àmọ́ kété tí Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó gorí àpèrè Oòduà, wọ́n wá ìrẹ́pọ̀ láàrin àwọn àti ikú bàbá yèyé. Kí wá ní tó lè dé tí ọba Ràṣídì Olúwo tó fi fẹ́ máa wọ́ kábíyèsí Ọ̀nìrìṣà níwọ̀kúwọ̀, tó fẹ́ máa fojú oyè gún gbàgede? Èéṣe Olúwo dẹ́ẹ̀dẹ́ mìnà họ, ẹ ṣe pẹ̀lẹ́, ẹlẹ́ẹ̀kó paribiribi lórí bí Ọ̀nìrìṣà bí wọ́n ṣe jẹ ọba. Ẹ dákun, sẹ́yìn lẹ́lọ́ rèé gbádélé lórí ni. Ní ti ń bẹ ti pẹ́ pé kí ìran Yorùbá kán máa ranra wọn lọ́wọ́. Ẹ̀yin kọ́ làkọ́kọ́, ẹ̀yin sì kọ́ ni ọ̀jẹ̀ gbẹ̀yìn. Tẹ́ ẹ bá ní wípé ẹ ràn wọ́n lọ́wọ́, ẹ kó ipa ribiribi lórí kí àrólé Oòduà lè bọ́ sórí àpèrè Oòduà, náà rẹ̀ yín náà lọ́wọ́ lórí kẹ́ ẹ lè jọba, bó tilẹ̀ jẹ́ wípé wọn ò mọ̀ wípé ń tẹ́ yàrá. Ọ̀rọ̀ tí ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì tó dẹ̀ sọ sí yín
níbi tẹ́ ẹ ti ń ṣèpàdé lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ ń sọ ọ̀rọ̀ yín pẹ̀lú gómìnà Adeleke, kì í ṣe pé wọ́n fi tàbùkù yín, wọ́n fi ń sọ fún yín ni wípé ẹ ti ń lòdì sí ìlànà ìran Yorùbá. Torí tí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì tí wọ́n sọ ni wípé èéṣe kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí ẹlẹ́sìn ó ṣẹ̀sìn rẹ̀, kí ló dé tẹ́ ń condemn ìṣẹ̀ṣe, kí ló dé tẹ́ ń tako ìbọ̀rìṣà. Àrólé Oòduà ní wípé ẹ fi oníkálùkù lẹ̀, ẹ jẹ́ wọn ṣẹ̀sìn rẹ̀, pé ẹ̀sìn àbáláyé lẹ̀sìn ìran Yorùbá. ní tí bàbá yìí sọnù tẹ́ ní ó mórí wá kọ́ fọrùn lẹ̀. nǹkan tí kábíyèsí Ọ̀nìrìṣà Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún aláṣọ àlàfófó gbọ́ ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ tán sì torí rẹ̀ tí a sọ tẹ́ torí rẹ̀ tẹ́ ní ó mórí wá kọ́ fọrùn lẹ̀ sí ni wípé gbogbo ọba nílẹ̀ káàárọ̀ òjíire kò sí ọba tó jẹ́ wípé Kùránì ló lò nínú ìpẹ̀bí, kò sì sí ọba tó jẹ́ wípé Bíbélì ló lò nínú ìpẹ̀bí. tẹ́ ẹ lò, ìlànà tẹ́ ẹ lò náà ni ìlànà ìṣẹ̀ṣe. èéṣe tẹ́ ẹ wá dórí àpèrè tán tẹ́ ẹ kọ̀yìn sólódùmarè, tẹ́ ẹ pe Ifá lékè, tẹ́ ẹ ní wípé àwọn oníṣẹ̀ṣe ọ̀mọ́ ṣe mọ́. ṣé Bíbélì ni wọ́n kà fún yín ní pẹ̀bí ni? Kùránì ṣe náà kà fún yín ní ìpẹ̀bí ni àbí tẹ̀sùbá? bàbá ní ẹ yé sọ wípé ẹni tó bá ṣe ìṣẹ̀ṣe yóò wọná àbí nǹkan kan mọ́. Ọ̀nìrìṣà ní ẹ jẹ́ kó ní kálukú practice ẹ̀sìn tí Olódùmarè ní wọ́n máa ṣe. ẹni tó bá jọba, ọjọba lórí oníṣẹ̀ṣe, ọjọba lórí kìrìsìtẹ́nì, ó sì jọba lórí mùsùlùmí. àmọ́ gbogbo ìgbàgbọ́ ìran Yorùbá ni wípé ẹ̀sìn tí ọba gbọ́dọ̀ máa practice jù ó ní ìṣẹ̀ṣe. torí wípé ọba Yorùbá kankan ìwé láwàní, adé làádé sórí, ìrùkẹ̀rẹ̀ làá mú dání. wọ́n ní ògún yín náà, kí ló dé tẹ́ wá ní kí kábíyèsí ó mórí wá ká fọrùn lẹ̀? Ọ̀nìrìṣà ṣe ní àrífín o, Olúwo ẹ ṣe kíni, stop ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ má bàa rí ìjà àwa ọmọ káàárọ̀ òjíire. tí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire bá dojú ìjà kọ Olúwo, ẹ ní wò tán. torí pé kíni, ẹ̀yin fúnra ara yín ẹ̀ ń forí oyè wọ́lẹ̀ ní gbàgede. ẹ jẹ́ kí iyì àti ẹ̀yẹ kó wà mọ́ fún ipò lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe. ọ̀rọ̀ tó Ọ̀nìrìṣà sọ wọ́n jayò pa bẹ́ẹ̀ wọ́n bú yín. àlàyé ọ̀rọ̀ lásán ni ilé Ọ̀nìrìṣà là ń ṣe wípé ẹ fà wá tá à ń ṣèṣẹ̀ṣe lẹ̀, ẹ má kọ̀ndẹ́mù ẹ má kọ̀ndẹ́mù ìbọ̀rìṣà gẹ́gẹ́ bí ọba aládé. so màá sì jíṣẹ́ olóyè Sunday Igboho Oosa Àdìsá ọmọ Adéyẹmọ, àmọ́ kí n tó jẹ ẹ̀yin aráàlú Òbú Ifá àti Ẹ̀rìn Ọ̀ṣun ó mà ṣe o. ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n bá gọ̀ ń bí a máa dún ní yeye. àṣẹ tiẹ̀ ní agbára, àṣẹ lóògùn, àṣẹ níbọn sakabùlà tẹ́ ẹ lè máa fi kojú ara yín, lẹ́ẹ̀bá wa lò ó láti kojú àwọn ọ̀tá àrán Yorùbá, àwọn Fúlàní tí ń kó àwọn bàbá yín lẹ́rú.
tí wọ́n wọnú oko tó ń bá wọn ìyá yín sùn, tí wọ́n ń fipá bá àwọn àbúrò yín lò pọ̀, tí wọ́n ń fipá pa àwọn ìyàwó yín, àṣẹ ní gbogbo ń tẹ́ lè lò lẹ́ẹ̀lò, ẹranjú yín kalẹ̀. Fúlàní ń jẹ wá lóko, wọ́n dá màálù wọnú oko, gbogbo èrè oko Fúlàní ọ̀wá wọ́n sì ń kó fún màálù kan máa ró fi jẹ. Ṣe kíni torí kẹ́ ẹ dojú ìjà kọ wọ́n. Ìlóbù Ifá ẹ wá múra yín, ẹ dojú ìjà kọra yín, ẹ wá gbẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn. Ẹ mọyì ọmọ tẹ́ ẹ ti sọdá láì ní bàbá, ẹ mọyì ọmọ tẹ́ ẹ ti sọdá láì níyàá, ẹ mọyì bàbá tẹ́ ẹ ti sọdá láì níyàwó má, ẹ mọyì ìyàwó tẹ́ ẹ ti sọdá láì lọ́kọ, ẹ mọyì èèyàn tẹ́ ẹ ti gbalé lórí ẹ̀, tẹ́ ẹ ti dáná sunlé wọn. Ṣé ká sọ pé ẹ kú iṣẹ́ ni kárí ọmọ ọ̀dọ̀ rere tí ní ká sọ ni? Àbí kí ni bó ní ká ṣe kí yín? Ṣé ká lẹ́ẹ̀mọṣẹ́ jẹ́ ni pé kárí ẹgbèjà lú ara yín ni, ẹ̀yin aláìlójútì gbogbo yìí? Àwọn tí ń bẹ̀ yín wípé ká jogun ó sinmi, mi ní gbé wọn ṣépè, ìní súre fún wọn, bẹ́ẹ̀ ẹnu mi ò ní gbófo. Ká fi yín lẹ̀ kẹ́ ẹ para yín tán, káfẹ́ ká fi yín lẹ̀ kẹ́ ẹ pa Ìlóbù àti Ifá, kẹ́ ẹ parun. Ẹ wá dáná sun gbogbo nǹkan, ẹ gbẹ̀mí àwọn èèyàn, ẹ̀yin aláìlójútì, ẹni ìyà, ẹni ìṣẹ́. Fúlàní ń bẹ ń bẹ, wọ́n ń pààràn wa, ẹ rí nǹkan kan ṣe sí i. Ẹ̀yin èyí tí ẹ ṣe kó gbogbo agbára tẹ́ ẹ níyẹn, kẹ́ ẹ wá kó pọ̀, ìbọn sakabùlà tẹ́ ẹ jọ yìn ìlú ra yín yẹn, kẹ́ ẹ wá fìmọ̀ ṣọ̀kan, kẹ́ ẹ wá gbógun ti àwọn Fúlàní ajínigbé, àwọn afipábánisùn, afipábá oko ẹni jẹ́, kẹ́ ẹ wá fi bá wọn jà. Kàkà kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀, Yorùbá sí Yorùbá ní ń para wọn. Tó bá wá ṣe pólóṣèlú kan ní ń bẹ lábẹ́ pé kẹ́ ẹ máa bára yín jà, àtúbọ̀tán wọn ò lè dáa. Tó bá ṣe pé láàrin ara yín náà lẹ́tí gbìmọ̀ wípé kẹ́ ẹ máa gbẹ̀mí Yorùbá sí Yorùbá, ẹni ó ẹnjìníà, ẹni ó bẹ̀rẹ̀ rẹ̀, ẹni ó dá lásà ò ní kú síbi aṣọ rẹ̀ wà. Ọlọ́run wọlá gbogbo àwọn tẹ́ ẹ ti sọdá láìní látàrí ìwà bú tẹ́ ẹ hù. Mo wá ń ka àpilẹ̀kọ tí ọba ìlú Ifá tó gbé kalẹ̀, ẹ̀rín sì ń pa mí. Àkúkú ìjòyè wọ́n mà sàn jẹ́nu mi ọ̀kálù lọ. Ẹ̀yin dáàbò bora yín láàfin, wọ́n pa gbogbo ọmọ ìlú tán, àtọba Ifá àtọba Ìlóbù. Ẹ̀yin kan kó bẹ lọ sí ẹ̀rìn Ọ̀ṣun, ẹ̀ ń ṣe kí ni, ẹ̀ ń lọ rèé jàjálẹ̀, orí yín ọ̀mọ̀ pé o. Yorùbá, Yorùbá wá, ó mà ṣe o. Ọlọ́run Olódùmarè yóò ṣíran Yorùbá lójú inú, ká lè rína rí ọjọ́ iwájú wa bó ṣe fẹ́ rí. Ṣé báwọn kan là ń sọ̀rọ̀ wọn láti bí ìjẹrin wípé wọ́n ti ṣe kíni, wọ́n ti fira wọn jìn láti jà fúnra Yorùbá, ìyẹn àwọn Àgbẹ̀kọ̀yà, wọ́n ti dìde. A dẹ̀ béèrè, ẹni bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ tó mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá ni ẹ́, tó dá ẹ lójú pọ́ ọmọ Yorùbá ni ẹ́, tí èyí ṣe pọ́ ọmọ Yorùbá aláfẹnujẹ́, it takes us nothing. Ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀, wàláì akọ iṣẹ́ ló ń ṣe.
akọ kí ni mo pè é akọ iṣẹ́ ń ló ń ṣe. Ìwà tá a fẹ́ káwọn èèyàn máa hù làwọn kan gbéra ló ń hù yìí, ló gbéra ló ń ṣe tán láti máa ṣe yìí. Torí pé lẹ́yìn tí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ẹkùn ọkọ̀ Fúlàní, lẹ́yìn ìgbà tó ti jáde tó ti ṣe ọkàn akin náà sì ti ṣe bá ṣe ṣe yẹn, àti ìrí àwọn tó tó dìde tá a lè pè lákíkanjú mọ́ àfàwọn ọ̀lẹ fẹnuwú géètì, àwọn Facebook warriors, social media warriors. Àwọn kan ń message lórí WhatsApp mi láti máa bẹ̀rẹ̀ pé ìgbà kan àwo kan, mind you consent tí ó disclose the identity ẹnì kankan, and you can never know our plans. Àwọn tẹ́lẹ̀ tí ẹ̀fẹ́ wádìí wọn ẹ sámọ̀ bẹ́ẹ̀ mi ṣe rí ẹ wọ́wọ́ mi in tí mo lè fi jà náà mo fi ń jà yìí. Àmọ́ ń gba ogun Àgbẹ̀kọ̀yà ó ní nǹkan bàbá wa fi jà. Àwọn tó wá kù tó jágbà àgbà tó ṣẹ́kù nínú Àgbẹ̀kọ̀yà wọ́n ti wá káwọn ọmọ wọ́n ti ró wọn, yes, pé èèyàn kan gbọ́dọ̀, àwọn kan gbọ́dọ̀ dìde láti jà fúnra Yorùbá. Iṣẹ́ ọwọ́ olóyè Sunday Igboho Oosa gbọ́dọ̀ parun. Akitiyan Adisa ọmọ Adéyẹmọ kò gbọ́dọ̀ lulẹ̀. Tèmi sì nígbàgbọ́ wípé in táwọn ará bí ìrawọ́lé àṣeyè lálákàn ṣe polo Olódùmarè ó jẹ́ ọ̀jẹ́. Ẹ kún wọn lọ́wọ́, ẹ ràn wọ́n lọ́wọ́. These are not social media warriors, and it is not an avenue for anybody to make unnecessary money. Tó o bá fi ìdí ọ̀yẹ lórí ọ̀rọ̀ struggle yìí, lórí ọ̀rọ̀ pé wọn àjẹ́ àsùnnú lé mọ́ ẹ̀wọ̀n tí ń wọlé káwọn èèyàn, tó o bá fi pa owó wèrè kan ò ní kúure. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ra irọ́ tọ́pọ̀. Bàbá wa rò ó tọ́, ẹ jẹ́ àgbàgbé irọ́ tá a ti rà ká lè réso reso. Àwọn tó dìde ti dìde. I'm not an Àgbẹ̀kọ̀yà member, neither OPC. Mo dúró pẹ̀lú ògo Ọlọ́run ni láti máa fi ẹnu mi yìí láti máa fi jagun fúnra Yorùbá. Ọ̀pọ̀ àwọn tí ń mẹ́nu Àgbẹ̀kọ̀yà, àwọn ọmọ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ni wọ́n. Àwọn náà lápẹ́ bíríkótó lápẹ́ bíríkótó wípé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. I just don't want to disclose their movement. They are trying now. Mo fi Ọlọ́run tó ní mi búra, mo fi ijọ́ tí ó kè mí àti Ọlọ́run nínú sàárè mi búra. Wọ́n ti ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́. Àyírájẹ kòrò. Wọ́n ti ń ṣe kíni? Wọ́n ti ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́. K'Olódùmarè kó máa bá wọn ṣe. Kípa Fúlàní kó má ká wọn. Ẹ jẹ́ wọn jí sí Adisa ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà. Yèrèpè tí ò nídìí ká gbá mú ti fi gbogbo ara jóni wàìwàì. Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde. Olóyè Sunday Igboho Oosa ṣe kìlọ̀kìlọ̀ fún ẹ̀yin ajínigbé, ẹ̀yin Fúlàní darandaran. Ó ní ẹ máa retí òun o pé láìpẹ́ láì jìnnà késekése lẹ́rí o, kàsàkàsà bàbá késekése ń bọ̀ lọ́nà. Torí pé àwọn ò ní lajú àwọn méjèèjì sílẹ̀ kí tàlùbọ̀ kókó wọ́. Olóyè Sunday Igboho Oosa ní àwọn ò ní gbà o kẹ́ ẹ máa kó ìran Yorùbá mẹ́rẹ̀ wípé ẹ
fi ilẹ̀ Yorùbá lẹ̀ ní wàrà ṣẹ̀ṣà. The force tí ń jáde báyìí ẹni lè wò tán o. Olóyè ní gbogbo inú igbó wa, gbogbo ibi ẹ bá sápamọ́ ń sí ń bẹ̀ ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ní kíákíá. Onílé ti dé. Gbogbo ẹ̀yin àjòjì tẹ́ ń bẹ́nu igbó wa, àjòjì gbòlògò. Olóyè Sunday Igboho Oosa ní ẹ fi inú igbó wa lẹ̀, ẹ jẹ́ bàbá wa máa ráyè roko lọ rèé dáko. Olóyè Sunday Igboho Oosa ní òmìnira, it is not negotiable. Ìran Yorùbá ó gbòmìnira bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Olóyè Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ kìlọ̀ gidigidi fún Gumi wípé agitation fún Yorùbá nation kò sọ wá di terrorist. Ìyàtọ̀ gédégbé ń bẹ ń bẹ. A kì í ṣe agbésùmọ̀mí, ẹ̀tọ́ ọ̀ràn Yorùbá ni Yorùbá ń jà á fún. Amalgamation, ìgbéyàwó àpàpàǹdodo tí wọ́n ṣe fún wa, wọ́n á sọ wípé ìgbéyàwó títí láíláí ni. Ìgbéyàwó tán ní pé kájọ jókòó tòbínúbí ní after 100 years. Ìní wọ́n pè é wípé kájọ jókòó káwá wo ìgbéyàwó yìí pé èso rere wo ló so. Tá a bá ti wá rí i pé kò ní èso rere kan tó so, wọ́n ní ká file fún divorce. Ká divorce ara wa, èyí ni oníkálukú ń pè é fún. Lẹ́sẹ̀ rí Igbo tó ń pariwo wípé àwọn fẹ́ lọ, lẹ́sẹ̀ rí Yorùbá tí ń pariwo páwọn fẹ́ lọ. Ṣé bá a rí inú àwọn Haúsá wọ̀nyí náà táwọn náà ń pariwo páwọn fẹ́ dá dúró. So tá a bá ń agitate ní ọ̀nà ẹ̀tọ́, Olóyè Sunday Igboho Oosa ní kí Gumi lọ stop ṣe bẹ́ẹ̀. Àìsàgbésùmọ̀mí o, àwọn náà làwọn agbésùmọ̀mí. Àwọn láti ń kọ́ agbésùmọ̀mí wọnú ilẹ̀ Yorùbá wá. Èké lọ rèé dẹ́kun ká sọwé agbẹjẹmọ́wọ́. Torí Yorùbá a ti ṣetán, a dẹ̀ ti ṣetán ni. Mi ò lè wá kú kan kò lè róye ilé bàbá rẹ̀ jẹ́ o. Ẹ ti sún ìran Yorùbá, ẹ ti sún wa kò gírí. Bájábá lé ní títí tó bá kò gírí ayé yóò padà sí ni. You have pushed us to the wall. Ẹ ti sún wa ká ògiri. Olóyè Sunday Igboho ní kí Gumi ó jókòó jẹ́ kó yé pé ìran Yorùbá ní tí wọn ò jẹ́. Mi ò fẹ́ pẹ́ jù lórí ètò. Ẹ rí pé mò ń sọ pé data ó wà too consuming for now. Ẹnikẹ́ni nínú àwọn ọmọ Yorùbá tó lédùmarè tó ṣẹ́gi ọlà fún, tó lédùmarè ṣẹ́gi ọlà fún, tó bá lè ran àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́, ẹ ràn wọ́n lọ́wọ́. Ẹ má dẹ̀ béèrè ìbéèrè ìsọnù. Bí ká ní wọ́n wá sórí social media wá máa solicit fún support, no. Kẹ́ ẹ máa níbo lọ́kàn tí wọ́n ń lọ, no. Ìwọ tó bá wà nílẹ̀ káàárọ̀ òjíire tó ń gba òpópónà káàárọ̀ òjíire kọjá, ó máa rí ọwọ́ wọn, ẹ máa bá wọn pàdé. Bẹ́ẹ̀ ni. So ẹ má bèèrè nípa plans wọn. Wọ́n ń gbọ́ mi, wọ́n ń wò mí kétékété báyìí. Wọ́n ń gbọ́ mi, wọ́n ń wò mí kétékété bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí.
yálà ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Èkó is exceptional torí pé igbó ò fi gbogbo ara yí ìpínlẹ̀ Èkó ká, omi ló yí wọn ká. Àwọn ìpínlẹ̀ yòókù tí wọn náà bá mọ̀ ọ̀fẹ́ ọ̀fà ara ẹ as volunteer, wá àwọn èèyàn yẹn kàn ní ìletò sí ìletò wọn, or get in touch with me, but don't ask me questions tí ó jọpọlọ mi lọ. Ìwọ̀nba béèrè tẹ́ bá mọ̀ kí ọpọlọ mi tó lè gbé ìníkẹ́ béèrè. Akitiyan wọn lọ́jọ́ ká solicit fún wọn. Their face will never be shown anywhere. Ẹ lè dá wọn mọ̀ àfi insider. A dẹ̀ mọ̀ wípé bí kú ilé ọ̀bá pani tòde ò lè pani. Ará ilé ẹni iná ní í ṣekú pani. So a ṣetán láti reveal mission, aims and objectives wọn. 09036371643 WhatsApp number mi nìyẹn. Ẹ message mi 09036371643. Ó yẹ ní ìkàkà tá ẹ fẹ́ fún wọn. Gàrí lẹ fẹ́ fún wọn ká máa rí mu, omi lẹ fẹ́ fún wọn ká máa rí mu, àbí nǹkan míì náà ni. You can message me. Fàá sọ bẹ́ẹ̀ ṣe rìn. Olóòótọ́ èèyàn là ń wá o, àfẹ́ onírọ́. Gbogbo ẹni bá parọ́ fúnra Yorùbá lọ́wọ́ ìwọ̀n ò ní jèrè. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ̀yin wọ́ríọ̀ onírọ́, ẹ ṣé o, ibi ẹ̀tàn ìran Yorùbá dé. Ojú yín ti bó, àti rí yín, ẹ ṣé. Àwọn àgbàbọ̀ wọ́n ní igi tí ọ̀tọ̀ láátẹ̀ nínú igbó tá fi kèyí tó tọ́. Ọmọ Yorùbá mọ̀ rárọ́ o lórí ẹ̀yin ní warrior warrior ha warrior ho tẹ́ ń disappear tẹ́ ń appear nínú igbó. Ọlọ́run san yín lẹ́san o. Ẹ̀yin Fúlàní ẹ múra. Ẹ̀yin ọmọ Yorùbá, àsìkò fún àròyé asán kankan kọ́ leléyìí, àsìkò láti bọ́ sójú iṣẹ́ ni. They are everywhere now. I'm confirming that to you. Wọ́n ti wà káàkiri. Ẹ má rán àwọn ọmọ yín ní iṣẹ́ tí kò yẹ kẹ́ ẹ rán wọn lálẹ́. Ẹ má rán wọn. Tí ọmọ yín bá travel, ẹ make sure pé ẹ monitor ẹ̀ dáadáa. Ẹ jẹ́ wọ́n wọ gáràjì lọ rèé wọkọ̀ ní o. Ẹ má jẹ́ wọ́n wọ sọ́lẹ̀. Wọ́n ti wà láàrin onímọ́tò, wọ́n ti wà láàrin ọlọ́kadà, but we will fish them out. Wọ́n ní balẹ̀ Yorùbá jẹ́ fún wa, a máa wá wọn kàn. We will fish them out. I'm promising you that. Mo kẹ́rin Àgbẹ̀kọ̀yà pé ẹ kú iṣẹ́. Olódùmarè á túbọ̀ máa kàn yín lọ́wọ́. Àṣeyè báyìí lálákàn ṣepo. Thank you. God bless you. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin alátìlẹ́yìn, ẹ̀yin onírànlọ́wọ́ wa. Ipá ò ní kún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ní pín yín ń pa. Mi tẹ́ ẹ ti ń rówó tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń ná jáde. Olódùmarè yóò máa fọ̀pọ̀ rọ́pò. Gbogbo ẹni tí ń fi tinú tọkàn ṣe struggle Yorùbá nation, tí ń fi tinú sọ pé kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú, tí ń fi tinú sọ wípé kí ìran Yorùbá ká bọ́ lọ́wọ́ Fúlàní,
lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni ròún gbé sọnù bí ò ṣe bí ọmọ. ẹ̀yin ọmọ ìyá Dúpẹ́ Onítìrí tẹ́ẹ̀dẹ̀ mẹ́sẹ̀jì mi tẹ́ ń fún mi lépè bẹ́ẹ̀ bá bí gba ọmọ kò ní kù kan o. ẹ lọ rèé wá bẹ́ẹ̀ ṣe gba àwọn ọmọ ọlọ́mọ tí ń bẹ lágodi, ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe gbà wọ́n lẹ̀. ọ̀sẹ̀ tí ń bọ̀ tó ní ìgbẹ́jọ́ wọn nílé ẹjọ́ high court nípínlẹ̀ Ọ̀yọ́. bí mo dẹ̀ ṣe ń wo àwọn ọmọ náà inú kí wọ́n yẹgi fún wọn àmì kan fún wọn lẹ́wọ̀n gbére torí pé ẹ gba adájọ́ fún wọn, ẹ gba agbẹjọ́rò fún wọn, ẹ gba nǹkan kan fún wọn, ẹ̀yin lẹ́sìn rán wọn níṣẹ́ dé tòrutòru. Dúpẹ́ Onídọ̀tí tó gbéṣẹ́ òfò fún wọn ń bo Dúpẹ́ wà. Dúpẹ́ ń gbádùn àtàwọn ọmọ tiẹ̀. ẹ mọ̀ pé èèyàn méjì ló ti kú nínú àwọn tí ń bẹ ń bẹ. ẹ̀yin náà kúkú gbóná ni ẹ̀yin tẹ́ ẹ ráwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ bí. The struggle continues. lẹ́ẹ̀kan sí, get in touch with the volunteer Agbekoyas 09036371643. I remain my humble self, Omiyale Ademola. èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé mo ṣe máa ń sọ. ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun. Àgbàlá Àbíkúnlé ó jókòó bàbá ẹlòmíín lọ. ìlú Àjàyí ìlú Òjó. ìlú Ọpẹ́ Àgbé tí í ṣe bàbá ńlá bàbá tèmi. ẹ ṣé mo dúpẹ́. ó dàárọ̀ ká sùn láyọ̀ ká jí láyọ̀. I love you all. The struggle continues.